ọmọ lọ́dún ọjọ́ ìbí ní àdùbùbákì ní sọdún ọjọ́ ìbí ní eléèlé ní February 22 2025 àdùbùbákì ó tún mọ́dún ọjọ́ ìbí yíjẹ láyé lágbára Elédùmarè láṣẹ tọlọ́run ọba. Bàbá rẹ ò ní fojú sunkún rẹ láṣẹ tọlọ́run ọba, ìyá rẹ ò ní fojú sunkún rẹ láṣẹ tọlọ́run ọba. Ọmọ tó rọ́bọ́tọ́ bí ọ̀ká ni onílé bàbá tó gbé bí ọlọ́mọ. Àdùbùbákì ní sọdún ọjọ́ ìbí ní ọmọ Mr Cash ní sọdún ọjọ́ ìbí ní tán bá níta lónìí máa kí ọ̀tá lónìí máa gé ọfọdún ọjọ́ bí ìtọ́jọ́ tè ní tó smart ọmọ tó dára bí ẹ̀gbin tó smart ṣebí ìwọ ni ìwọ lọ máa rìn lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ dùn ẹgbẹ́ òkúkú dùn ọ̀rárá akọ ló fi wọ́n ṣe nílé bàbá tó gbé bí ọlọ́mọ tó smart òkè òkun tó wà yẹn ó kẹrù ó kò padà wá sílé bàbá tó gbé bí ọlọ́mọ láṣẹ tọlọ́run ọba. tó smart ló ní kí n máa kí àdùbákì fọdún ọjọ́ bí ìtọ́jọ́ tè ní Mr Cash ọmọ tó dúdú bíi kóró ìsìn ọmọ tó dúdú bíi táyà ọkọ̀ mọ́tò òun ló ní kí n máa kí ọmọ òun àdùbákì tí ń sọdún ọjọ́ ìbí ní onílágbára Elédùmarè ó ní ajé tí ń gbére pàdé olókun kó yé gbére pàdé olókun mọ́ kó máa gbére bọ̀ lọ́dọ̀ rẹ̀ láṣẹ tọlọ́run ọba. àdùbákì ó ní àlùkò tí ń gbére pàdé ọlọ́ṣà kó yé gbére pàdé ọlọ́ṣà kó máa gbére bọ̀ lọ́dọ̀ rẹ̀ láṣẹ tọlọ́run ọba. àdùbákì ní sọdún ọjọ́ ìbí ní tẹ́tígbẹ́ lẹ́jẹ́ kó máa gbọ́n ẹnu mi. àdùbákì ìkírun ní sílé bàbá tó gbé bí ọlọ́mọ síbẹ̀ yìí ni ẹ̀yin lọ́mọ olóbì kan ọmọ olóbì kan wọ́n tiri wọn ẹ̀yin lọ́mọ olóbì kan wọ́n tiri wọn. èyí tó fẹ́ àwọ̀ sápò ẹni èyí tí ó fẹ́ àwọ̀ sínú gbọ́ ẹran burúkú inú gbọ́ àrùn fi jẹ máa gbọ́n lẹ́nu mi ò jàre síbẹ̀ yìí ni ẹ̀yin lọ́mọ kùnrán gùnbẹ́ máa gbọ́n lẹ́nu mi ò jàre ẹ̀yin lọ́mọ nílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ síbẹ̀ yìí ni ẹ̀yin lọ́mọ lúbọ̀ àtàrẹ òun náà períkì ilé bàbá tó gbé bí ọlọ́mọ síbẹ̀ yìí ni ẹ̀yin la búṣu jìnnà kíkàrọ̀ mú bọ̀rùn máa gbọ́n lẹ́nu mi ò jàre síbẹ̀ yìí ni ẹ̀yin la sọ̀rọ̀ ànádìbà mi kójúmọ́ tó mọ́ òun náà períkì ilé bàbá tó gbé bí ọlọ́mọ síbẹ̀ yìí ni ẹ̀yin la gbórí ọ̀rọ̀ pàtẹ máa gbọ́n lẹ́nu mi ò jàre ẹni bá ní òkú láyé onítọ̀ ló ní débá ó gbọ́ bí ewé olúgbogbo ṣe ń gbó nílé ayé àdùbùbákì ó gbọ́ bí ewé olúgbogbo ṣe ń gbó lọ́jọ́ kìnì àná àdùbùbákì ọdọọdún náà rórógbó nílé ayé ọdọọdún náà rẹ̀ ọ̀sá ọdọọdún náà rọ́mọ obì lórí àtẹ ọdọọdún lè wé sápárúwé nílé ayé ọdọọdún náà máa rí ọláṣẹ tọlọ́run ọba. mo ní ajé tí ń gbére pàdé olókun kó yé gbére pàdé olókun mọ́ kó máa gbére bọ̀ lọ́dọ̀ rẹ̀ láṣẹ tọlọ́run ọba. àlùkò tí ń gbére pàdé ọlọ́ṣà kó yé gbére pàdé ọlọ́ṣà mọ́ kó máa gbére bọ̀ lọ́dọ̀ rẹ̀ láṣẹ tọlọ́run ọba. àdùbùbákì ire owó ire ọlá ire ẹ̀kúbalẹ̀ ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ kó máa wọlé tọ̀ ọ́ wá láṣẹ tọlọ́run ọba. àdùbùbákì happy birthday to you ìgbà ọdún kan ní ọdún kan ní.